Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn lérèfé la mú wá sí etí ìgbọ́-yín. Orúkọ mi ni Ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Níwọ̀n ìgbà tí ó ti jẹ́ wípé àwọn akẹ́kọ̀ọ́ péréte ló gba máàkì tí ó kójú òṣùwọ̀n nínú ìdánwò ìgbaniwọlé sí àwọn ilé ẹ̀kọ́ gíga JAMB ti ọdún 2025 ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí ló ṣe okùnfà tí ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ tí ó ṣe ìdánwò náà bẹ̀rẹ̀ sí ní yí ìpinnu wọn padà lórí ilé ẹ̀kọ́ gíga wo ni àwọn yóò lọ àti irú kọ́ọ̀sì wo ni àwọn yóò lọ fún níbi tí àwọn bá rí àyè wọlé sí. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ náà kò mọ ìgbésẹ̀ tó kàn láti gbé, nítorí náà ni àwọn mìíràn ṣe tọ àwọn tí ó ní ìmọ̀ ẹ̀kọ́ tó péye láti lè tọ́ wọn sọ́nà lórí irú ìwé tí wọn yóò lọ kà tàbí là wọ́n lóye ohun tí wọn yóò ṣe. Àwọn mìíràn tọ àwọn olùdámọ̀ràn fún ètò ẹ̀kọ́ lórí ẹ̀rọ ayélujára lọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ yìí ti gbà kámú tí wọ́n sì tún ti ń ṣe ìgbáradì fún ìdánwò JAMB ti ọdún 2026 gẹ́gẹ́ bí àkókò bí ètò àtìgbaniwọlé sí àwọn ilé ẹ̀kọ́ gíga ti ń súnmọ́ ni àwọn akẹ́kọ̀ọ́ mìíràn ti ń fojú sọ́nà sí àwọn ilé ẹ̀kọ́ gíga tí yóò gbà wọ́n pẹ̀lú máàkì tí ó wà lọ́wọ́ wọn àti irú kọ́ọ̀sì tí máàkì náà lè ṣe. Àwọn ilé ẹ̀kọ́ gíga wọ̀nyí ni ó lè gba akẹ́kọ̀ọ́ tí máàkì wọn bá kọjá 160. Abia State University, Achievers University, Akwa Ibom State University, American University of Nigeria, Babcock University àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ilé ẹ̀kọ́ gíga tí ó tún lè gba akẹ́kọ̀ọ́ tí máàkì rẹ̀ bá lé ní 150 ní Adamawa State University, Ajayi Crowther University, Alkima University, Benson Idahosa University, Crawford University, Hallmark University àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn akẹ́kọ̀ọ́ tí máàkì wọn bá lé ní 140 lè lọ sí àwọn ilé ẹ̀kọ́ gíga bíi Admiralty University of Nigeria, African University of Science and Technology, Delta State University, Chrisland University, Federal University Gusau àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ lọ wo ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà nínú ìwé ìròyìn The Nation. Àwọn àpẹẹrẹ àmì kan ti ṣàfihàn ọ̀rọ̀ yìí pé igbákejì ààrẹ àná Atiku Abubakar ti fi lọ olùdíje fún ipò ààrẹ ní abẹ́ òṣèlú Labour Party ti ọdún 2023 Peter Obi láti di igbákejì òun fún sáà kan péré nínú ètò ìdìbò gbogbogbò tí yóò wáyé ní ọdún 2027. Àwọn orísun akọ̀ròyìn àrígbámú tí ó sì tún dájú ni wọ́n sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ fún akọ̀ròyìn iléeṣẹ́ Punch wípé ọ̀rọ̀ náà tún jẹyọ nínú ìpàdé tí ó wáyé láàrin Atiku àti Obi ní ìbẹ̀rẹ̀ ọdún yìí ní orílẹ̀-èdè United Kingdom. Wọ́n tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn wípé Atiku ti sọ pé òun kò nílò ju sáà kan lọ, èyí tí ó jẹ́ ọdún 4, àti pé Obi náà ti gbà láti jẹ́ igbákejì rẹ̀. Ṣùgbọ́n gómìnà àná ti ìpínlẹ̀ Anambra náà tún wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé òun yóò lọ fi ọ̀rọ̀ náà tó àwọn ènìyàn tí ó ń súnmọ́ òun tí wọ́n sì tún ń fẹ́ òun dénú létí àti kí òun bá lè rí àtìlẹ́yìn gbà lọ́wọ́ wọn. Ìròyìn náà tún wá pe àkíyèsí àwọn ènìyàn sí ètò ìdìbò àpapọ̀ sí ipò ààrẹ ti ọdún 2019 tí Atiku díje fún ipò ààrẹ tí Obi náà sì jẹ́ igbákejì rẹ̀ ní abẹ́ òṣèlú People Democratic Party (PDP), ṣùgbọ́n tí wọ́n fìdí rẹmi tí ààrẹ àná Muhammadu Buhari tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) sì jáwé olúborí. Ní 20 oṣù kẹta ti ọdún yìí March 20 ní Atiku, Obi, gómìnà àná ti ìpínlẹ̀ Kaduna El-Rufai àti àwọn mìíràn kéde sísọ ara wọn di ẹgbẹ́ òṣèlú kan láti fi kojú ààrẹ Bọ́lá Tinubu nínú ètò ìdìbò àpapọ̀ ti ọdún 2027. Ṣùgbọ́n láti bíi oṣù méjì sẹ́yìn, ìgbà náà ni àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti ń retí láti gbọ́ nípa bí ètò náà ṣe ń lọ, bóyá wọ́n sì dúró lórí ọ̀rọ̀ náà tàbí wọ́n ti yí ìpinnu wọn padà. Olóyè kan nínú ẹgbẹ́ náà tún fi kún ọ̀rọ̀ náà wípé ìdojúkọ àti ìfàǹfà tí ó wáyé nínú ẹgbẹ́ òṣèlú PDP àti Labour Party yóò mú ìfàsẹ́yìn ráńpẹ́ bá àfojúsùn àti èròǹgbà wọn. Nítorí náà tí wọ́n bá ń tẹ̀síwájú lórí sísọ ẹgbẹ́ di ọ̀kan, orúkọ ẹgbẹ́ òṣèlú tuntun yìí yóò yí padà sí African Democratic Congress (ADC). Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Ìlúmọ̀ọ́ká olórin Fújì ní Wasiu Alabi tí gbogbo ènìyàn mọ̀ sí Pasuma ni ó sọ ọ̀rọ̀ yìí síta pé òun àti àwọn ọmọọṣẹ́ òun bọ́ lọ́wọ́ rògbòdìyàn àti kọlùkọgbà tí ó wáyé ní ìlú Ìkirè ní ìpínlẹ̀ Ọ̀ṣun
ní ọjọ́ Ẹtì tó kọjá. Àwọn fọ́nrán tí ó ń jà káàkiri ni ó ṣe àfihàn ohun tí ó ṣẹlẹ̀ nínú ìkọlù-kọgbà náà. Nínú àwòrán náà ni a ti rí àfihàn ọkọ̀ akérò bus dúdú, àwòrán Pasuma àti ọkọ̀ funfun Toyota Hilux tí àwọn ihò lóríṣiríṣi wà lára rẹ̀. Lábẹ́lẹ̀ ni ohùn kẹ́lẹ́kẹ́lẹ́ kan ń dún ní èdè Pidgin wípé àwọn ọmọ ìta ni wọ́n fi òkúta àti ìbọn dá pátánì sí àwọn ọkọ̀ náà lára. Akọrin fújì náà wá ṣàlàyé wípé òun lọ kọrin ní ìlú Ìkirè ní ìṣẹ̀lẹ̀ náà fi wáyé. Ó wá ń fi dá gbogbo àwọn ènìyàn lójú pé àlàáfíà ni òun àti àwọn ọmọ iṣẹ́ òun wà. Ó tún fi àsìkò náà dúpẹ́ lọ́wọ́ gbogbo ènìyàn tí ó pè é sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà wà nínú ìwé ìròyìn The Nation. Ẹ pàdé mi fún àkọ́tun ìròyìn lérèfé mìíràn ní ọ̀la láṣẹ Èdùmàrè. Ẹ ṣé tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ẹ jọ̀wọ́ ẹ má ṣe gbàgbé láti subscribe lórí YouTube channel ti ìròyìn lérèfé kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn náà síwájú sí i. Ó dàbọ̀. Ọ̀kọ̀ọ̀kan la ó jí.